a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ọjọ́ ajé lónìí, ajé yóò fi lé wa ṣe bùgbé o. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí iṣẹ́ ọjọ́ Monday, ọjọ́ kẹtàlélọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí àkànṣe iṣẹ́ òpópónà márosẹ̀ Èkó sí ìlú Calabar, eléyìí tí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n gbé iṣẹ́ ọ̀hún jáde ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní ìpínlẹ̀ Èkó níbi ayẹyẹ ìkáṣolójú bíbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún nítorí pẹrẹwu eléyìí tí bàbá òun pe iṣẹ́ náà lákọ̀tun iṣẹ́ eléyìí tí ó pèsè iṣẹ́ o fún mílíọ̀nù lọ́nà ọgbọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù àwọn ọ̀dọ́ tí ó jẹ àǹfààní lásìkò tí iṣẹ́ yìí bá bẹ̀rẹ̀ àti tí wọ́n bá parí rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ó kéré tán o mílíọ̀nù lọ́nà ọgbọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ mùkùntún adùn ọbẹ̀ eléyìí tó ń bẹ nínú àkànṣe iṣẹ́ òpópónà márosẹ̀ Èkó sílùú Calabar náà, àti wípé àwọn ìlú kéréje yóò mú ìdàgbàsókè bá wọn o. Wọ́n ó túbọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun àlùmọ́ọ́nì iṣẹ́ àkọ́tún nítorí wípé òpópónà jẹ́ ọ̀kan gbòógì nínú nǹkan tó máa ń mú ìdàgbàsókè bá ìpínlẹ̀, ìlú tàbí orílẹ̀-èdè. Ó ní nípa ṣíṣe òpópónà márosẹ̀ ti Èkó sílùú Calabar yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé kéréje ni yóò di ìlú ńlá o, tí àwọn tí wọ́n sì fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ táwọn náà tí wọn yóò máa tẹ̀dó síbẹ̀ láti máa dá ilé iṣẹ́ wọn sílẹ̀, èyí tí ó túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé kó rú gọ́gọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù láwọn ààyè èyí tí òpópónà yìí tó gbà sọ́dá o. Ó ní yàtọ̀ sí èyí o, ó ní lásìkò tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ náà, oníṣẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọn yóò gbà sí iṣẹ́ láti lè bá àwọn òyìnbó tí ó ṣiṣẹ́ ọ̀hún láti lè bá wọn ṣiṣẹ́ o. Ó ní lásìkò tí àwọn ọ̀dọ́ yìí bá ṣiṣẹ́, ó ní àwọn náà yóò máa rí owó ọbẹ̀ atamú lọ sẹ́nu lọ́nà ìrọ̀rùn tí ò ní mú ìnira dání o. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó ní àfojúsùn òun lórí òpópónà márosẹ̀ Èkó sí ìlú Calabar yìí ni yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ ní àwọn ohun tó dáa síwájú sí i, nítorí wípé ọ̀nà ó jẹ́ ọ̀kan gbòógì nínú ètò ọrọ̀ ajé. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá òkú àájẹran tó ju erin lọ, àti wípé ẹni tí wọ́n ń gbé ìyàwó bọ̀ wá bá ní o, ó ní kí wọ́n ní onítọ̀hún kó má garùn rárá. Àjíá fún ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín arábìnrin àkọ́kọ́ o, sẹ́nétọ̀ Olúrẹ̀mí Tinubu ti ní kí àwọn ọmọ Nàìjíríà ó má bẹ̀rù kí wọ́n má ṣojo o, nítorí wípé ọ̀pọ̀ yọ̀kú ọkọ̀tọ̀ oúnjẹ, ìgbádùn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó dáa ló ń bẹ nílẹ̀ síwájú sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n má ṣe dààmú, kí wọ́n má sì nọrùn nítorí pé ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ní kó má garùn o. Ìyàwó ààrẹ tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí, Olúrẹ̀mí Tinubu ló sọ̀rọ̀ náà níbi àkànṣe ètò kan èyí tó wáyé nílùú Àbújá lópin ọ̀sẹ̀ tó kọjá fún ìsàmì ayẹyẹ ọdún kan ààrẹ Bọ́lá Tinubu o nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni ìyàwó ààrẹ ti sọ, ó ní lótìtọ́ àti lódodo, bá a bá wo ṣàkọ̀tun bí nǹkan ti ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, yóò máa mú ìbẹ̀rù bojo bá ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí wípé ṣé nǹkan yóò padà ṣẹnu mírín ṣe ṣẹnu re o fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lótìtọ́ ni, ó wá ní àwọn àgbà bọ̀ wọ́n ní títa ríro làákọlà, nípò bá jiná tán ò ní padà di ẹwà. Ó ní yóò dàbí ìnira lọ́wọ́ báyìí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan èyí tí ààrẹ Tinubu àti àwọn tí wọ́n ń bẹ
nínú ètò ìṣèjọba rẹ̀ tí wọ́n ṣe lọ́wọ́, èyí tí wọ́n fi ń dẹ́bùrú àwọn kọ̀lọ̀sí jẹgúdújẹrá àwọn tí wọ́n ń kówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ lọ́nà àìtọ́ ó ní nǹkan tó dàbí ẹni kó le koko nìyẹn. Ó ní ṣùgbọ́n ní ìgbà tí kinní ọ̀hún bá tẹ̀síwájú bó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, Olúrẹ̀mí Tinubu ni òun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wọ́n ó padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Tinubu ni. Níbi ètò ọ̀hún tí ìyàwó ààrẹ ti sọ̀rọ̀, ó ní òun náà gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́, ó ní ọ̀pọ̀lọpọ̀ ètò lòun ti gbé kalẹ̀ láti fi bu omi tútù àti òróró ìtura síbi tí bàtà ti ń ta àwọn ọmọ Nàìjíríà lẹ́sẹ̀, pàápàá jù àwọn ọ̀dọ́, nítorí wípé ọ̀dọ́ gangan ní ògo ọ̀la orílẹ̀-èdè yìí. Ìyàwó ààrẹ wá rọ ọwọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti ní sùúrù kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí. Ó ní ṣáà mọ̀ wípé ọ̀dọ́ ló ní ọjọ́ ọ̀la rere, ọ̀dọ́ sì ló jẹ́ wípé àwọn náà wọ́n ní ipa takuntakun tí wọ́n yóò kó nínú ètò ìṣèjọba èyí tó bá ń bẹ lórí àlééfà lọ́wọ́ Lákòótán nínú ọ̀rọ̀ ìyàwó ààrẹ, ó wá gba gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn láti mú ọ̀rọ̀ iṣẹ́ àti ìwé kíkà lọ́kùnkúndùn. Bákan náà kí wọ́n jìnnà sí gbogbo àwọn ìwà ìpáǹle, ìwà búburú tó lè ba orúkọ ọmọ jẹ́ láwùjọ, kí wọ́n sì fi ọkàn sí ọ̀dọ̀ ìjọba wípé àwọn náà ní ipa takuntakun tí wọn yóò kó nínú ètò ìṣèjọba lórílẹ̀-èdè. Nínú ọ̀rọ̀ ìyàwó ààrẹ sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lópin ọ̀sẹ̀ tó kọjá nílùú Àbújá fún ìsàmì ayẹyẹ ọdún kan ààrẹ Tinubu lọ́fíìsì. Ẹ̀wẹ̀, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Matthew Ọbásanjọ́ ló ti sọ ògúlùtù ọ̀rọ̀ lu ààrẹ Tinubu lórí ọwọ́ yẹpẹrẹ èyí tó ní ààrẹ Tinubu ó fi mú ìṣàkóso rẹ̀, pàápàá jù àwọn ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà tí ń ba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kàn jẹ́. Ọbásanjọ́ ní lákọ̀ọ́kọ́ lórí yíyọ ẹ̀kún owó orí epo sọ́bsìdì èyí tí Tinubu kéde yíyọ rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 nílùú Àbújá, níbi tí wọ́n ti ń búra fún àti àwọn ètò tó fi mọ́ àwọn owó orí ní gbígbà. Bákan náà ni Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kò ṣàìsọ̀rọ̀ lórí bí àwọn ológun bí wọ́n ṣe gba ìjọba ní orílẹ̀-èdè lómìnira Niger pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ èyí tí Tinubu tó fi mú ọ̀rọ̀ náà. Òun ni Ọbásanjọ́ ṣe lálàyé níbi ló ti gé lékìrí eléyìí tó dà bí iṣu ìtàkùn tí wọ́n fẹ́ gbìn ni. Ó ní yíyọ ẹ̀kún owó orí epo ó ní kò sí nǹkan tó burú, ṣùgbọ́n ẹni tí ó bá fúnni ní nǹkan àbẹ́ni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, ó ní kó ti wá tí ó fi rọ́pò rẹ̀ padà. Ó ní láti ìgbà tí Tinubu ti yọ owó ọ̀hún tí wọ́n sì ti kéde rẹ̀, ó ní Tinubu fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ẹ̀kún owó orí epo. Ó ní kan tó fánù tí nǹkan ò fararọ mọ́ ọ̀wọ́n gógó oúnjẹ àti gbogbo nǹkan tó doríkodò lábala ètò ọrọ̀ ajé Bákan náà ó ní àwọn ètò rẹ̀ àti ìpinnu rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ló ti wọ́lẹ̀ tuurutu bí aṣọ lẹ́nì, àti wípé ó ní bí Tinubu ṣe mú ọ̀rọ̀ Nàìjíríà ó ló mú bí ọ̀rọ̀ inú ilé èyí tí ò ká èèyàn lára nì tó sì ń fa ìnira ìyà fún gbogbo àwọn mẹ̀kúnnù. Nínú ọ̀rọ̀ Ọbásanjọ́ lákòótán ó ní lórí bí wọ́n ṣe digun gbọ̀tẹ̀ ní orílẹ̀-èdè lómìnira Niger tí àwọn ológun gbà kúrò lọ́wọ́ alágbádá ó ní ọwọ́ yẹpẹrẹ ní Tinubu fi mú, àti wípé ọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n sán ṣòkòtò gbọ́ngbọ́n ni nítorí wípé ó ń bọ̀ àwọn ládé ẹ̀dẹ́ kó má bàa di wípé irúfẹ́ nǹkan wọ̀nyí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ológun tí wọn yóò gbàjọba kúrò lọ́wọ́ alágbádá Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà nílùú Àbújá nígbà ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi sọrí àwọn àkànṣe àwọn ìkankan àti àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà l'Ọbásanjọ́ ti sọ ọ̀rọ̀ ọ̀hún. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn
lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déere tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí àyà Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204 bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845 ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ó kéré tán ènìyàn mẹ́ta tòun ti ọmọ kékeré kan ló jẹ́ lọ́wọ́ bá nípè ní ìgbà tí àwọn ènìyàn méje farapa játijàti níbi ìṣẹ̀lẹ̀ jàmbá ilé kan èyí tó dà wó látara àṣìṣe katakata katapila kan èyí tí wọ́n ní ó ń wó ilé kan nítòsí èyí tó lọ kọlu mọ́ṣáláṣí o èyí tí àwọn ènìyàn péjọ sí níbi tí wọ́n ti ń ké pe Ọlọ́run ọba lánàá ti ṣe ọjọ́ Sunday àìkú ló ti ṣe ọjọ́ 26 nínú oṣù karùn-ún ọdún èyí tí a wà nù rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀sán àná ní agbègbè Yusuf Street pápá àjàwó ládìpọ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ènìyàn mẹ́ta òótọ́ ní ọmọ kékeré kan bẹ̀ nínú àwọn ènìyàn mẹ́ta ọ̀hún tó jẹ́ lọ́wọ́ bá nípè tí àwọn ènìyàn méje sì farapa gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o ní ìgbà tẹ́ni tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ètò ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó làsẹ́mà eyín ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Fẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sányìntólù tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ wípé ní ìgbà tí àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n yóò balẹ̀ sí agbègbè mọ́ṣáláṣí ọ̀hún èyí tó dàwó lulẹ̀ látara àìbìkítà ìwà ẹni tó wa katakata kan èyí tó lọ kọlu mọ́ṣáláṣí náà tó sì dá mọ́ṣáláṣí ọ̀hún wó lulẹ̀ lé àwọn olùjọ́sìn lórí o ó ní nǹkan bíi aago 2 ọ̀sán ó kù 20 ìṣẹ́jú làwọn balẹ̀ síbẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí ń dóòlà ẹ̀mí níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì wọ́n ní nínú akitiyan wọn ènìyàn 7 ni wọ́n rí kó jáde èyí tó farapa ní ìgbà tí wọ́n gbókú àwọn èèyàn 3 tó ń ti ọmọ kékeré kan tí wọ́n kó wọn jáde tí wọ́n sì ti gbé wọn fún àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní àwọn ènìyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ jàmbá ilé ọ̀hún tí katakata tó lọ kọlù èyí mọ́ṣáláṣí ìjọsìn èyí tí katakata ọ̀hún lọ kọlù wọ́n ní àwọn ènìyàn 7 náà ni wọ́n ti kó lọ sílé ìwòsàn Ọ̀sányìntólù lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní katakata àti àwọn ènìyàn tí wọ́n gbé wá sí agbègbè náà kó tó kọlù ilé ìjọsìn mọ́ṣáláṣí ọ̀hún ni wọ́n ti fi ọwọ́ òfin mú báyìí tí ìwádìí sì ti ń lọ kó tó di wípé wọ́n ṣe ìdájọ́ wọn lórí àwọn ènìyàn tó gbé katakata ọ̀hún èlú tó lọ kọlù mọ́ṣáláṣí ní jẹ́jẹ́ rẹ̀ kí wọ́n tó ṣe lórí wọn. Lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn olùkópa nínú BB Naija èyí tí wọ́n ṣe kọjá èyí tí orúkọ rẹ̀ jẹ́ Hazel Oyeze tí gbogbo ènìyàn mọ̀ sí White Money ló ti sọ̀rọ̀ bóde o wípé bí wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń kọrin takasùgbé tó ní ọpọlọ tòun ti làákàyè àti ìlú eléyìí tó dọ́gba pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè ó ní kí wọ́n má wá sọ́tún kí wọ́n má wá sósì ó ní òun ni White Money tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tó tún bẹ lára òun o ní àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ ń kọrin takasùgbé lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí ní wọn kò ní o ó ní nítorí wípé òun gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò lọ́wọ́ ara òun láti jókòó láti gbé orin tó ní làákàyè kalẹ̀ bákan náà
irú ìlù tí wọn yóò lù sí tí ó dọ́gba pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè síwájú kó tó di pé òun gbórin ọ̀hún jáde o. Ó ní yàtọ̀ sí èyí o, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn eléyìí tí ń múni tayọ láwùjọ ni Ọlọ́run adẹ́dàá ló tún bùn òun, èyí tó sì jẹ́ wípé àwọn akẹgbẹ́ òun ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọn kò ní irúfẹ́ ẹ̀bùn bẹ́ẹ̀. Ó ní nípa ìdí èyí òun fi ọpẹ́ fún Ọlọ́run àti wípé òun rọ àwọn akẹgbẹ́ òun tí wọ́n ń kọrin tàkasùfé lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa jókòó gbé ọpọlọ kalẹ̀ kọ orin tó ní ọgbọ́n ohun ìmọ̀ àti làákàyè nínú o, yàtọ̀ sí àwọn orin eléyìí tí ò bá àgbà mu tí ò sì ní ọ̀rọ̀ kan gbòógì èyí tó lè tani jí nínú orin wọn, gẹ́gẹ́ bí White Money bó ti sọ ọ̀rọ̀ ń bòde. tó ẹ̀yin ará, ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti lè ṣe wa ìròyìn Fẹlifẹli TV lónìí ti ṣọjọ́ ajé Monday títí dojúmọ́ la tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. ìròyìn Fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.